kó lọ́ wá bí gbà o alágbára tó lérí kó lọ́ wá bí gbà alágbára tó lérí kó lọ́ wá bí gbà o torí pé mo gbàgbọ́ o alágbára dákẹ́jẹ́. Mo wí lórúkọ Jésù Kristi ti Nazareti, gbogbo alágbára ètò ń lo agbára lórí Yorùbá nation tó ní kó má wá sí ìmúṣẹ lórúkọ Jésù ojú kó tì yín. Mo wí lórúkọ Jésù Kristi ti Nazareti, gbogbo ọkàn ètò ń gbàbọdè ti Yorùbá nation lórúkọ Jésù Kristi ti Nazareti ẹ̀ṣẹ̀lẹ́yà. Mo wí lórúkọ Bàbá tí Ọmọ tí Ẹ̀mí Mímọ́, Yorùbá nation lórúkọ Jésù àánú Ọlọ́run kó gbà jáde fún wa lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin akọni mo gbàdúrà fún yín lórúkọ Jésù, ààbò Ọlọ́run kó dájú lórí yín, ẹ ò ní fara gbọfà bẹ́ẹ̀ lolúwa wí. Mo gbàdúrà fún gbogbo ọkàn ètò náwó lórúkọ Jésù Kristi ti Nazareti, ẹ ò ní wáwó tì lórúkọ Jésù, owó ò ní wọ́n yín. Gbogbo ọkàn tó nára lórúkọ Jésù kò ní sún yín, nípa ti ara kò ní rẹ̀ yín, nípa ti ẹ̀mí kò ní rẹ̀ yín. Nígbà tí ògo Yorùbá nation bá délẹ̀ tán ní ọ̀la lórúkọ Jésù, àti èmi àti ìwọ tó ń ṣe wàhálà yìí lórúkọ Jésù a ò ní wára wa tì lórúkọ Jésù, á jìnnà fún wa jẹ bẹ́ẹ̀ lolúwa wí. Bíbélì sọ pé a ó kọ́lé a ó gbé bẹ́ẹ̀, ó láwọn ní kọ́lé fẹ́ lòmíràn gbé. Mo wí lórúkọ Jésù, gbogbo ọkàn tó ń ṣe wàhálà lórí Yorùbá nation nígbà tí ó bá jáde tán lórúkọ Jésù a ò ní wọ́ọ̀tì bẹ́ẹ̀ lolúwa wí. Àṣẹ rẹ̀ ti gùn kò yí padà, Jésù Olúwa wa.